tó mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé fún gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ sì tún kú déédé àsìkò yìí ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ẹ̀kan sí ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀rọ̀ tá à ń sọ tá à mà tí ì dáwọ́ ni òjò rọ̀rọ̀ kò ì dá ajere lòun ò àbó ti yé yín àti ìmọ̀ye ẹni tí ó pa lórí òjò tó ń rọ̀ yìí tí ó kọ̀ tí ọ̀dá yìí kò sẹ́dà tó lè sọ pé iye èèyàn báyìí lòjò ọ̀hún máa pa. Ẹ wò ó lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá náà la ṣe ń sọ o àti bó ṣe ń lọ káàkiri àgbáyé. Lórí ètò lónìí ẹ já máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ọmọ Yorùbá torí ìgbésẹ̀ tí ìran Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ tí bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo àwọn sọmọgbé wọn, àwọn ìyá àwọn bàbá àtàwọn lọ́balọ́ba tó jójúlówó ọmọ Yorùbá tí wọ́n fẹ́ òmìnira Yorùbá. Pélé yìí ọba wí ìwọ́n ní àkè sára, nítorí wọ́n ọba wí ìwọ́n ní àkè sára. Àwọn tá a bá sì sọ̀rọ̀ pé àwọn wòlíì ń sọ̀rọ̀, bàbá tá a gbé wá lónìí ó ti sọ ọ̀rọ̀ kan nínú oṣù kínní àti oṣù kẹta wípé yóò ṣẹlẹ̀ sí Aláàfin àti Ọọ̀ni ìrìṣà. Wọ́n tún kó àwọn ọba bíi mélòó mọ́ nígbà náà lọ́hùn-ún. Àmọ́ lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gbogbo ohun tí bàbá yìí sọ pátápátá ó mà ṣe. Wọ́n tún wá mẹ́nubà míì lónìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá pé àṣírí tó wà níbẹ̀ lórí òmìnira wa tó rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ báyìí tọ́wọ́ wa ti tẹ̀ ẹ́. Mo ń sọ̀rọ̀ nípa bàbá orí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀, ìyẹn Prophet Táíwò Ṣólóyè. Àwọn lágbà lálejò lónìí. Mo rọ̀ yín, mo bẹ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó láǹfààní àti máa wo fídíò yìí, ẹ farabalẹ̀ gbọ́ ohun bàbá yìí dáadáa. Ẹ má sún síwájú, ẹ gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ lọ́kọ̀ọ̀kan ìjèjì, kẹ́ ẹ ti bá wa ṣíà ẹ̀, kẹ́ ẹ wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Bàbá yìí ṣe sọ̀kalẹ̀ lórí ààwẹ̀ 40 ọjọ́ ààwẹ̀ funfun tí wọn kì í jata tí wọn kì í jẹpo fódìdí 40 ọjọ́ fún ìran Yorùbá sì ni àti òmìnira wa. Fún ìdí èyí ìwọ náà lè pè wọ́n kó fọ̀rọ̀ rẹ lọ Ọlọ́run wọn wò kó o sì mọ̀ pé rere lọ́lọ́run. Ọgbọ̀n ẹ gbọ́, wọ́n ní ìjì máa jàsẹ́. Bàbá ní àwọn atẹ́gùn kan máa fẹ́, tá a pé atẹ́gùn fẹ́, afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìrẹ. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ tààrà sọ́dọ̀ bàbá níwọ̀nba ìwàásù ọ̀rọ̀ yẹ̀jú sókè yìí. Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní ìjà jà, afẹ́fẹ́ afẹ́ àárí fòrò adìrẹ. Àwọn wo ló lè ṣokùnfà ìṣubú orílẹ̀-èdè Yorùbá, tó lè fa kọ́ má tẹ̀ wá lọ́wọ́, tó lè fà kíra lè wọ́ ní bákan? Bàbá ti tú àṣírí ẹ̀. Ọ̀yá ẹ bá ń fohùn sí nínú ilé káwọn èèyàn wọ́n gbádùn bàbá yìí. Ẹ káàbọ̀ sà. Ní oṣù kínní àti oṣù kẹta, èéfín iná tí mo sọ ní oṣù kínní àti oṣù kẹta lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ ó ti ń rúbọ̀ báyìí o, ó ti ń rúbọ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi lọ sínú ààwẹ̀ funfun àti àdúrà 40 ọjọ́ eléyìí tó ṣe parí lọ́wọ́lọ́wọ́. Mo bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà tí mo wà nínú ààwẹ̀ funfun 40 ọjọ́ yìí. Ara àwọn nǹkan tí mo bá wa sọ ló ti ń ṣẹlẹ̀ yìí o. Ní oṣù kínní ni mo sọ̀rọ̀ wípé mo rí ìjà ńlá tó ń bọ̀ láàrin Ọọ̀ni Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti gbọ́ tí wòlíì bá ti sọ̀rọ̀, kàkà tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ pé báwo la ṣe gbàdúà, ìrìn àjò wo la rìn, ọ̀nà wo la tọ̀ tí n tólúwa bá wòlíì sọ, yálà èyí tó da tí ó fi ṣẹ tàbí tí ò da tí ò fi ní ṣẹ, wọ́n á máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ẹlòmíì lè máa sọ wípé irọ́ náà ń pa, ẹlòmíì lè máa sọ pé wọn ò gbọ́ nǹkan kan, ẹlòmíì lè máa sọ pé wọn ò rí nǹkan kan.
ohun tí mo gbọ́ tí mo sì rí tí mo ti sọ òun ló ti ń ṣẹlẹ̀ bọ̀ yìí o. Kí ni ayọ̀ tí ó jẹ́ nígbà tí n bá rí pé Aláàfin àti Ọ̀ọ̀ni wọ́n bá ní ìtàkóró gan, nítorí pé iṣẹ́ tá a gbélé ẹnìkọ̀ọ̀kan wọn lọ́wọ́ tí ìjà bá ti wà láàrin wọn, iṣẹ́ náà ní ṣeéṣe, iṣẹ́ náà ní ṣeéṣe. Nítorí náà gbogbo ìwọ tó ń gbọ́ mi, bá mi share ẹ̀ lẹ́ẹ̀kan sí, tún bá mi share ẹ̀ o, tún bá mi share ẹ̀ o. A nílò àti dìde ní kíákíá. Gbogbo ọmọ Yorùbá ẹ dìde, ẹ má jà wọ ọ̀rọ̀ yìí níran. Tá a bá fura, Olúwa sọ fún mi wípé àwọn tá a torí wọn ń gbàdúrà àwọn náà ò sinmi o. Àwọn tá a torí wọn jìjàǹgbara pé kí ilẹ̀ Yorùbá lè dúró àwọn náà ò sinmi o. Tá a bá wá fura, kó má ṣe wípé ọwọ́ tí wọ́n ti ń lágbára ju tiwa lọ. Ìyẹn dúró bẹ́ẹ̀. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, ẹ má gbàgbé iṣẹ́ tí mo ní Olúwa rán yín wá ṣe nílẹ̀ Yorùbá. Nítorí pé tó bá jẹ́ pé ìjà èmi jù ọ́, ìwọ ò jù mí, òun lẹ kọ́kọ́ mójútó, lẹ kọ́kọ́ ń gbájúmọ́. In tí Olúwa rán yín wá ṣe nílẹ̀ Yorùbá yóò mẹ́ẹ̀ o. A ní akùdé tó pọ̀, a ní akùdé tó pọ̀ o. Mo ń tẹnu mọ́ o, wòlíì ò kì í sọ̀rọ̀ kó má sí àpẹẹrẹ o. Èmi ń tẹnu mọ́ o. Bàbá ẹ tètè mọ bẹ́ẹ̀ ṣe gbà wá lóko ẹrú ìjọba Nàìjíríà. Ẹ tètè mọ ìrìntẹ́rìn láàrin ẹ̀yin lọ́balọ́ba, tí ìfìmọ̀ṣọ̀kan máa wà, tí ìfọwọ́sowọ́pọ̀ máa wà, tí ìfẹnukonu máa wà láàrin ẹ̀yin lọ́balọ́ba. Ìjọba Nàìjíríà ò lè fẹ́ ká sọ wípé a fẹ́ dá dúró nílẹ̀ Yorùbá. Ìjọba Nàìjíríà kò tẹ́ wọn lọ́rùn, nítorí gbogbo tí wọ́n ń jẹ tí wọn ò fẹ́ kó tán, nítorí gbogbo tí wọ́n ń jẹ tí wọn ò fẹ́ kó dínkù, wọn ò ní fẹ́ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin bàbá wa tá a rí gẹ́gẹ́ bí òpó nílẹ̀ Yorùbá, ẹ̀yin náà lọ́lọ́run lè lò. Àwa náà tá a jẹ́ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá, àwa náà lọ́lọ́run lè lò. Ìdí rèé tí wòlíì ṣe ń ké tantan. Mo dẹ̀ gbàdúrà gbogbo ipá àti agbára òkùnkùn eléyìí tó bá lóun ò ní jẹ́ kó ṣeé ṣe kílẹ̀ Yorùbá ó dúró, iná Olúwa máa jó dànù. Nínú ìrìn àjò àdúrà ọjọ́ mẹ́ta tá a fi parí ààwẹ̀ funfun 40 ọjọ́ àtàdúà, a ṣe àwọn àkànṣe àdúà ní orí pápá àsọjí wa tá a fi gbàdúrà fúnlẹ̀ Yorùbá. Mo gbàdúrà tí mo gbà nínú àwẹ̀ àti tí gbogbo àwọn opó náà tí wọ́n gbà lórúkọ Jésù, Ọlọ́run ajé ó ṣe ìtẹ́wọ́gbà. Ọjọ́ tá a parí prógrámù yẹn, ọjọ́ yẹn lágbára sà, nítorí pé àwọn ènìyàn mi tí mò ń gbàdúrà fún tí wọ́n rí ọwọ́ Ọlọ́run nínú ayé wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n fún wa ní owó díẹ̀ tá a dẹ̀ láǹfààní àti 30,000 fún opó tó jẹ́ 40 tí mo fi ṣe ìsàmì ààwẹ̀ funfun àti àdúrà 40 ní ọjọ́ náà lárin. Tí èmi bá lè kó ipa tèmi, bàbá ẹ̀yin tẹ́ jẹ́ ọba wa, ẹ̀yin náà ẹ jẹ́ ká rí ipa yín, ẹ já rí ipa yín. Gbogbo àwọn èèyàn tí wọ́n súnmọ́ mi tẹ́lẹ̀ nígbà tán rí mi nínú àwẹ̀, ẹlòmíì tí ò tiẹ̀ mọ̀ pé mò ń dá àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ilẹ̀ Yorùbá kó lè gba òmìnira. Ẹlòmíì gan ní dáàdì ṣé kò sí, ṣé kìí ṣe pé ṣàárẹ̀? Mo ní mi ò kú ṣàárẹ̀, ara mi le koko, ṣùgbọ́n mò ń fi àwẹ̀ àti àdúrà mo fi wo ojú Ọlọ́run kí a lè gba òmìnira ní ilẹ̀ Yorùbá. Mo lè gbàdúrà ayé tiẹ̀ náà máa ní òmìnira. Ẹ jẹ́ kí n tún kọjá lọ sí ọ̀dọ̀ bàbá wa Olóyè Sunday Ìgbòho Òòṣà àti bàbá wa náà tí wọ́n jẹ́ Banji Akíntóyè. Ẹ jọ̀ọ́, ohun tó ló fi hàn mí nípa rálì tó ń bọ̀ lọ́nà, ẹ ṣe jẹ́ ká kíyèsára, ẹ ṣe jẹ́ ká kún fún àdúrà gidigidi, ẹ ṣe jẹ́ ká kún fún ìfura, nítorí pé ìjà tá a bá jà gbadé ó ní bá àti ìjà, eré tá a bá sá tí wọ́n fún wa ní ife ó ní bá àti sá.
ẹ jọ̀ọ́ o, ẹ má jẹ́ kó jẹ́ pé irú àwọn tó ti ṣẹlẹ̀ lásẹ̀yìnwá yóò tún ṣẹlẹ̀ nínú ìrìn àjò tá à ń múra lọ́wọ́ yìí. Ẹ jẹ́ ká rìn bó ṣe yẹ ká rìn, ẹ jẹ́ ká gbà bó ṣe yẹ ká gbà, ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ kó ṣe. Ṣùgbọ́n àìgbọ́ búburú lẹ́nu wòlíì, ohun táwa rí àwa ti fi gbàdúrà, ohun tá a rí a ti fi gbàdúrà. Ìyẹn náà mo tún wá láti wá rán wa létí gẹ́gẹ́ bí ohun Olúwa wípé ẹ já gbàdúrà dáadáa, ẹ sì já fura gbogbo tó bá yẹ ká ṣe tí òfin ní rí bó ṣe rí nígbà tẹ̀yìnwá, ẹ já ṣe lórúkọ Jésù. Mo dẹ̀ gbàdúrà nínú ìrìn àjò rálì yẹn, lórúkọ Jésù àní kábàámọ̀ búburú, lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni. Bákan náà gbogbo àwa tá à ń jìjà agbára mo mà kí yín o, mo kí yín o, mo gbẹ́ ohun Olúwa, ẹnu Olúwa mo gbà á láti kí yín. Ọ̀dàlẹ̀ ti pọ̀ jù, ọ̀dàlẹ̀ ti pọ̀ jù nínú ìrìn àjò tí mo rìn. Mo rí oríṣiríṣi, pàápàá jùlọ àwọn tá a wò bí aṣáájú gan nínú ìrìn àjò yìí, ọ̀dàlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn. Ìwọ náà gangan yára rẹ wò. Ó ní àwọn kan tí mo pè nínú ìrìn àjò yìí, ó dẹ̀ ní àwọn kan tó pè mí nínú ìrìn àjò 40 ọjọ́ tí mo rìn, tí mo fi àwọn ọ̀rọ̀ kan tó lè ṣàǹfààní fún ìrìn àjò ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n ṣe, ọ̀tọ̀ ni bí wọ́n ṣe gbé, ọ̀tọ̀ ni bí wọ́n ṣe gbà. Mo rẹ́ni tó jẹ́ wípé òun gan tún ṣe ìlérí fún mi pé kí n má wọ́rí o nínú ìrìn àjò yìí o, àwọn nǹkan kan wà tí mo ní mo fẹ́ ṣe o, àjọ ṣe ni, ṣùgbọ́n tí mi ò padà rí àbọ̀, àlọ́ mo rí mi ò rábọ̀ kankan. Ṣé bá ṣe gbalẹ̀ Yorùbá rè? Èmi gbàdúrà o lórúkọ Jésù àní ṣàṣedànù. Ká má bàa ṣàṣedànù, ẹja amúragírí. Ká má bàa ṣàṣedànù, ẹja gbégbé ṣàtọ̀tọ̀ àti bó ṣe yẹ. Lórúkọ Jésù yóò dára fún wa. Ara àánú gbà. Mo wá fi eléyìí sọ fún gbogbo ìwọ náà tó bá ní ìlàkọjá kan, èyí tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ kọ́lọ́mbẹ́ dá sí, tó sì fẹ́ kọ́lọ́mbẹ́ yanjú ẹ̀. Yálà ohun tó ń ṣe ọ́ kò ṣeé sọ fún ẹ̀dá ènìyàn, yálà ohun tó ń ṣe ọ́ ṣe sọ fún ẹ̀dá ènìyàn. Ẹ bá jájọ gbàdúrà, ẹ jájọ wọ ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gan? Àti pé kí ni ọ̀nà àbáyọ sí ogun tẹ́ ń là kọjá yẹn? Tàbí ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá, ọ̀nà owó lẹ́gbà lẹ́yìn tún rò pé àwa náà tún lè fi àdúrà tí lálẹ́ fi tì lẹ́yìn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí rèé o, +234 70 25 47 5427. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí ẹ ti máa rí náà lórí amóhùnmáwòrán tó ń lọ lọ́wọ́lọ́wọ́. +234 70 25 47 5427 fún àwọn àtàwà nílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ 070 25 47 5427. Mo gbàdúà lórúkọ Jésù ẹ rí àánú gbà. Mo gbàdúà bẹ́ẹ̀ tí ń pè mí tajọ́ ń gbàdúà, ìyanu máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àmín.